Mudir Murkas bàbá lágége tí màá ti fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó ń wọ ìlẹ̀kẹ̀ sọ́wọ́, àwọn tó ń pera wọn mùsùlùmí òdodo, tó ń pera wọn láàfáà, tó ń wọ ìlẹ̀kẹ̀ sọ́wọ́, àwọn àfáà kéékèèké tó ń ṣe yahoo yahoo, tó ń wọ ìlẹ̀kẹ̀ cash out sọ́wọ́, oríṣiríṣi ìlẹ̀kẹ̀ tó ń ṣe jáde. Ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí wá bá ọba Olúwo wí? Nítorí ọba Olúwo wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n gbàgbọ́ nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n sì fi ṣeré rárá, ṣùgbọ́n wọ́n máa ń wọ ìlẹ̀kẹ̀ ní gbogbo àwọn èèyàn wá ń béèrè pé kábíyèsí màmá ń wọ ìlẹ̀kẹ̀, báwo láti wá ṣe báyìí? Nítorí Mudir Murkas bàbá lágége ní káwọn mùsùlùmí òdodo pé kò yẹ kí wọ́n máa wọ ìlẹ̀kẹ̀. Báwo ló ṣe máa wá jẹ́? Nítorí ọba Olúwo máa ń wọ ìlẹ̀kẹ̀ sọ́wọ́ o, kódà gan rí inú fọ́nrán tó wà, bóyá ìlẹ̀kẹ̀ kábíyèsí wá ni o, bóyá ìlẹ̀kẹ̀ èmi ni o, àbí ìlẹ̀kẹ̀ mùsùlùmí. Àmọ́ Mudir Murkas bàbá lágége ní ìlẹ̀kẹ̀ lábẹ́ bó ṣe lè kórí kò yẹ kí mùsùlùmí òdodo kó máa wọ̀ ọ́. Àwọn ọ̀rọ̀ wo ni wọ́n fi ránṣẹ́ sírú àwọn èèyàn bẹ́ẹ̀? Kí ni wọ́n sọ nípa wọn? Irú èèyàn wo ni wọ́n sọ pọ́n jẹ́? Kódà ọ̀rọ̀ dé ọ̀dọ̀ gbogbo àwọn tí ò ń kírun déédéé, bẹ́ẹ̀ ni tán ti sọra wọn di mùsùlùmí lérèfé. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o. Ẹ̀yin náà tẹ́ ẹ bá wo fọ́nrán yìí, ẹ gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ tí bàbá yìí tú nípa àwọn mùsùlùmí tó ń fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́. Kí náà sọ? Ẹ gbóhùn lẹ́nu bàbá lágége. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lónìí. Ìṣesí wọn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ọmọ akẹ́kọ̀ọ́ lọ́mọ tó ń kọ́ Al-Qur'ani. Máa fi ṣe nìṣọ́ àbí beat casual beat. Casual beat ni wọ́n pè é. Casual beat. Àwọn ìmáàmù mọ́sálásí náà ń lò ó. Àkọ́kọ́ náà ni pé kí lèèyàn fẹ́, kí ló fẹ́ bá dé bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ń wọ ìlẹ̀kẹ̀ sọ́wọ́, àwọn náà ni Mudir Murkas bàbá lágége fọ̀rọ̀ ránṣẹ́ sí ìwé. Aláwo ni wọ́n wá dàrú pé fashion làwọn ń ṣe. Ẹlẹ́ẹ̀kẹta, ó ń ṣe yahoo. Ọlọ́run tún náà ṣe rí ẹyin. Yahoo nìkan kọ́. Àkọ́kọ́ tó ń ṣe cash out. Àtẹ̀yẹ ní cash out. Ẹ̀tẹ̀yẹ ní update. Ẹ̀yẹ ní gbogbo. Ẹ̀yẹ ní ẹ̀sìnì.
ìlẹ̀kẹ̀. Ọmọ ọ̀rọ̀ yìí lágbára o gbogbo àwọn tó ìwọ wọ tó ilẹ̀kẹ̀ di sọ́wọ́ àfáà lọ́la. àwọn náà ni Mudir Murkas bàbá lágége fọ̀rọ̀ ránṣẹ́ sí yìí o. Nizam. Ẹni tí ó di àfáà lọ́la. Ó máa wọ ẹgbẹ́ awo. Ẹni tó fẹ́ mú Ìsìlámù dání ni ẹ o. Ó wá júwe àwọn àfáà náà títí wọ́n dá tí wọ́n sọ̀kalẹ̀ dáadáa. Tó já sí pé nǹkan tó bá lára wọn òun nìyẹn. Tí ò ní síbẹ̀rù Ọlọ́run. Àwọn kan tó wá wọn à ní kírun. Wọ́n wà nù yí o. Bẹ́ẹ̀ni tí a lágbó orun bẹ́ẹ̀ ní kírun adẹ̀sọ fún pé ẹ ti gbà sílámù lọ fi mú iwájú kò sí kírísítẹ́nì nínú yín. tó òun nìyẹn o ẹ̀yin èèyàn wa báwo ló ṣe máa wá jẹ́ nítorí nígbà tí kábíyèsí bá wọlẹ̀kẹ̀ ṣé ẹ má gbàgbé pé kábíyèsí custodian ni wọ́n jẹ́ fún àwọn nǹkan ìṣẹ̀ṣe àti oríṣiríṣi àmọ́ kábíyèsí náà ọba olúwo náà máa ń sọ pé àwọn nǹkan kan tí wọn ò fẹ́ pàápàá nípa àwọn abọ̀rìṣà àmọ́ bóyá ńgbà tí àkókò bá tó wọ́n á sọrú ilẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ wọn nítorí ọ̀rọ̀ tí Mudir Murkas bàbá lágége sọ nípa àwọn tó ń wọ ilẹ̀kẹ̀ sọ́wọ́ bóyá ìyàtọ̀ wá wà o bóyá ó wá lójú ilẹ̀kẹ̀ tí bàbá lágége ń sọ àbí irú èyí tí kábíyèsí náà wọ̀ ó wà ń bẹ̀ nítorí kábíyèsí náà àwọn náà ń farahàn gẹ́gẹ́ bí mùsùlùmí báwo ló ṣe jẹ́ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí bàbá lágége sọ yìí bí ọ̀rọ̀ ilẹ̀kẹ̀ wíwọ̀ pàápàá àwọn àfáà tó ń ṣe yahoo yahoo tó ń ṣe cash out tó ń wọ ilẹ̀kẹ̀ cash out lóríṣiríṣi kódà gan àwọn obìnrin gan wọ́n wọ̀ sí tibí àfikọ́ lọ́n kó máa ṣọ́ àwọn ọkùnrin o kọ́ máa kó sínú akóló tó jẹ́ pé kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ drop comment remember to like share and follow us thanks for watching.